Ẹ̀yin èèyàn Ọlọ́run, mo kí yín káàbọ̀ sínú oṣù kẹjọ nínú ọdún 2023, oṣù August. Ọ̀rọ̀ Ọlọ́run tí mo mú wá fún yín la rí láti inú ìwé Psalm orí 23 ẹsẹ̀ 1. Ó ní Olúwa ni olùṣọ́ àgùntàn mi, èmi kì yóò ṣe aláìní. Níwọ̀nba àgbà tí ìwọ bá ti fi Ọlọ́run ṣe olùṣọ́ àgùntàn yẹn, ó ṣe dandan pé yóò máa pèsè fún ọ. Pé gbogbo ohun tó ń lọ lórílẹ̀‐èdè wa ní òde òní, ó tó kí ẹ̀rù bà èèyàn. Àti jẹ àti mu ó ti di líle fún ọ̀pọ̀lọpọ̀. Ṣùgbọ́n ohun tí ọ̀rọ̀ Ọlọ́run bá wa sọ ni pé níwọ̀nba àgbà tí àwa bá ti di Ọlọ́run mú, tí a bá gba Ọlọ́run láyè láti ṣe ohun tó yẹ pé òun nìkan ló lè ṣe, àwa kò ní ṣe aláìní ohun tó dára lóhun gbogbo. Bó tilẹ̀ wù kó le tó, kò kí ń le fún ọmọ Ọlọ́run, nítorí olùpèsè yóò pèsè fún ọ. Mo sọ fún ọ pé nínú oṣù yìí olùpèsè yóò pèsè fún ọ. Olùṣọ́ àgùntàn rere yóò tọ́ ọ sọ́nà. Ó ló mú mi dùbúlẹ̀ ní pápá oko tútù. Òun ló mọ ibi tí oko tútù wà. Òun náà nìkan ló lè ṣe. Nígbà tí Pétérù apẹja nínú ìwé Lúùkù orí 5 tó ti ṣiṣẹ́ tó ṣe làálàá tí ò ró nǹkan mú, tí Jésù Kristi lo ọkọ̀ ẹ̀ láti fi wàásù, ó ní kó da nẹ́ẹ̀tì ẹ̀ kó dà sí ẹgbẹ́ kan. Peter kọ́kọ́ fẹ́ jiyàn, ṣùgbọ́n ó ní Olúwa, tó bá ti jẹ́ pé wọ́n ló sọ bẹ́ẹ̀, mo gbà fún ẹ. Ó dẹ̀ rí èrè gidi orí kó mẹ́. Àsìkò tó fún ọ láti gbàgbé ohun tó tiẹ̀ ti mọ̀ pẹ̀lú agbárí, ohun tí àwọn òwe sáyẹ́ǹsì ọ̀jọ̀gbọ́n ti sọ fún ọ. Àsìkò tá a wà náà yìí, Ọlọ́run nìkan ló lè bá ọ ṣe. Mo dẹ̀ gbàdúrà, Ọlọ́run tó gbójúlé á bá ọ ṣe. Oṣù yìí á jámọ́ oṣù rere fún ọ. Oṣù yìí wà á ní tẹ̀síwájú. Ọlọ́run á ṣe ohun àrà nínú ilé ẹ, nínú ọ̀nà ẹ, á dẹ̀ dára fún ọ. Máa lọ nínú oṣù yìí kó ṣẹ́gun gẹ́gẹ́ bí aṣẹ́gun, yóò dára fún ọ.